First together as a bring state the one and only wonderful actor introducing the perfect gentleman. Can you please put your hands together and make one call, Mr. Afis? Can you please put your wonderful hands together? Thank you very much. I'm my other brother, Mr. Good evening, everyone. My name is Muyiwa Ademola. People call me authentic. Mr. Oru, Mr. Alakadugbe, Mr. Ogbosupa, I'm blushing. Double A Entertainment. Mr. Dipe. Alright, it's time to present the father Oh on awards. God. Director. Bẹ́ẹ̀ni. Only success Omi and failure Oníṣẹ́. every fail. Títí mo bá da dìrẹ́tọ̀ lólobó ẹ̀ bí Ògo Òṣùpá. Tí fíìmù bá ń lo lórí burúkú. Òun náà ló ní bí pòdúsà lórí burúkú. So, yeah, that's the man all over the world. Ẹlẹ́wọ̀n mi ò. Come on, present very well the best picture and best Best director. director. So, tonight, Tonight. we are giving you Yeah. the best. We are here to present Best Director. The nominees are Best Director of the Year. Nominees are Shane Onayo, Filmfare, Adebayo Tijani, Iwase, Ibo ni oríkì ìfẹ́ tí ìlú ìfẹ́ dá sí níbo ni ìfẹ́ mi. Segun Ogide, Oyinlade, Tunde Sorayo, Olise Ibeji. Èyí ti tàbí olùgbé. Olùgbé ẹrù bí yìí. Ẹ jẹ́ kí ìròyìn lérò náà ṣe mọ̀ pé èrò kì í mọ ibùsọ̀ ẹ̀kọ́ rùn ún bọ̀ bàbá ẹja lọ. alright. Before we announce the winner, please Ẹjọ́ nítorí ọlọ́wọ́ ọba. put your hands together for OAKP. Adekola. Ẹjọ́ nítorí ọlọ́wọ́ ọba ẹ̀ka ẹ̀wọ̀n fún. Ẹjọ́. Ọlọ́run jẹ́ kí n ní Steve ọ̀nà Adébọ́lá. Àtàwọn yìí ò tó. Gbogbo tó bá sọrí ẹ tó bá wà bí ó dá àgbàtà fún ọgbà Adékọ́lá. Kò rọrùn. Àwọn tó ti bí léèrè pé báwo la máa ṣe Ọ̀yọ́ state. Àwọn kan wá ń gbé mílíọ̀nù pé tí a máa ṣe ti sẹ́yìn state. Ladies and gentlemen, Ọ̀yọ́ state version is coming very soon. We are with that Aka Ọdún Adébọ́lá. Kò sí wàhálà. Ìkórè. Lagos. Ó yẹ pé kí sọ́kì láti Ọ̀yọ́. No. Lagos. It's not a small. Báwo ni kan jẹ́ ká di state ìwé òwò ara Ọ̀fẹ́ntì Yẹ̀gọ́bí àwọn. Ọ̀rẹ́ bí ìyẹn sábà máa fún ní $1 million. Kò sí wàhálà. Èmi náà ṣe lẹ́kọ̀ọ́ corporate náà fún mi ní $1 million. Yes. A máa sọ ní competition ni. Kí o jàmbá lé o. Now, The best director. 2000
2022. The first edition of OAFP. Bọ̀dá Múyìwá, My God. Best Director of the Year, Kazeem Afọláyan. Okay. Sorry, mákẹ́tà ni mo gbé o. Ṣé mo ti mú gbó? The best director. Best Director, Hey. Best Director, Best Director, Best Director. Kí yí sí ẹ̀? The best director. And the winner is Titi Yeye. Ọ̀ma dárúkọ rẹ̀ nínú ọ̀dẹ. All right. Ló ń ṣe ní báyìí. I'll put your hands together for all the nominees. Edo. One is up now to win. Ẹ má rò pé bóyá ẹni tó dàgbà jù ló máa win. Kò tí ẹ̀ sí. Ọ̀wá àti òwú Bọ̀dá bẹ́ẹ̀. Múyìwá kò sí sẹ́ńtímẹ́ǹtì nínú àwọn ọ̀dọ́. Yeah. Nígbà tí wọ́n ṣe kàtígórì Monday, best cinematographer nígbà tó ń ṣe èmi àti Ṣẹ́gun Ògúngbòyí ṣe àbòsí ọdún. Àbòsí táwọn méjèèjì ń ṣe ni wípé nínú gbogbo kàtígórì tó ń kà lẹ̀ ẹni báyìí òun ló tọ́ sí pẹ̀lú fíìmù táwọn awò yìí o. Ibi tí ẹ àmọ̀ pé Múyìwá Adébọ́lá gbọ́. Múyìwá wa na máùtù wá láti the other seat yẹn wá bí ẹ̀rí wípé Monday ni. Àmọ́ kọ́ máa sọ pé ọmọ ọdún lábí Adékọ́lá bọ̀ Monday ni. Ìgbà tó náà wá ṣe tẹ́ máa dárúkọ Monday. Monday If you like die na Monday get the award. Ẹ pàtẹ́ ọgọ́dún lábí Adékọ́lá. So ladies and gentlemen, Now, the best finally, the best director of the year from OAFP Awards tonight, 2022 Ẹ̀yọ́ Jìgìdá, is the winner is Ṣẹ́gun Mr. Múyìwá Adébọ́lá. please, do you have the chairman of TGD? Mr. Chairman, please join us. Congratulations once again, Mr. Ṣẹ́gun Ògúngbòyí. Gbogbo iṣẹ́ tẹ̀lé àwọn ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ náà máa fi àkókò ọjọ́ àkọ́kọ́ ìgbésẹ̀. On behalf of Ambassador of the Nigeria, you are hereby present Best Director to Honorable Ṣẹ́gun Ògúngbòyí.
nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àwọ̀dàyé ní ìtètè wọn ní ìsọ̀gbọ́n ìtìsí ìgbọ̀ngàn rárá. Létà ni mo ṣẹ̀ṣẹ̀ rí wípé wọ́n sọ̀gbọ́n ìwọ̀n fúnra rẹ̀ ìyàwó ọ̀gbọ́n láwọn nígbà. Mo kí gbogbo àwọn àgbàlagbà tó wà nínú ilé lónìí ọdún àìdá nípa wọ́n ti lọ àwọn ìdílé ìròyìn lágbàá nílé àti àìdá ìwà ọmọ ìṣẹ́. Báyìí máa ń wù mí lọ́wọ́ sáyé jẹ́ kí ìṣòro mi fún àwọn ọmọ ìpínlẹ̀ sọ. Nígbà tí wọ́n lè fẹ́ gba award tó tó gba award sí pé fẹ́ bẹ̀rẹ̀ àwọn sórí kan. Sórí yẹn òun ni àti ìfọwọ́sọlẹ̀ ìmọ̀wé wọ́n ti lè wá. Bọ́ sọ́kùn mi wọ́n pé àwọn ọmọ ẹ̀ṣẹ́ bẹ̀rẹ̀ ọdún kan fún wọn àti pé àwọn ìlú yé ìrọ̀rùn lò. Ìrẹ́tọ̀ ni tí mo ṣe ìfẹ̀rẹ̀ mọ́. Orí ìkọ́ta ọkùnrin lọ́dún ìgbọ̀nà ọ̀rọ̀ lóòótọ́ fún ìyá ìjọba sọ. Ọ̀rẹ́ àti ọ̀rọ̀ tí mo sọ ní ìfúnná òun fẹ́ sọ̀rọ̀ ní ọ̀ṣàrẹ́ ìgbọ̀nà. Now, èèyàn méjì péré mo fẹ́ dedicate àwọn ọ̀dọ́. After lẹ́yìn ọlọ́run, mo dedicate àwọn ọ̀dọ́ fún the family ìránṣẹ́. Lẹ́yìn náà, mo tún wá dedicate àwọn ọ̀dọ́ fún Tampan Girl of Lagos. Wọ́n ti sẹ́kù òkú bẹ́ẹ̀. Thank you so much. Wọ́n ti sẹ́kù òkú bẹ́ẹ̀. Àtọ́ ọ̀rọ̀ ní ṣe sí ẹ. Àlùyé pàtó jẹ́ sí i. Wọ́n ti sẹ́kù òkú bẹ́ẹ̀. Hallelujah.
Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.